Chief Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ àti fèsì sọ́rọ̀ tí Ọmọ́yẹlé Sowore tó sọ sí wọn lórí pé olóṣèlú alámàlà. Tí ẹ ò bá gbàgbé, Ọmọ́yẹlé Sowore tí ó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí ó dẹ̀ jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Sahara Reporter, òun ni fídíò ẹ̀ já ròhìnròhìn káàkiri orí ẹ̀rọ ayélujára níbi tó ti grant interview tó ti ń kọ̀ndẹ̀mù bí Chief Dr. Sunday Igboho ṣe sọ́pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kí ló fà á tí Chief Dr. Sunday Igboho tí wọ́n fi sọ́pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ètò lónìí. Kí ni nǹkan tó wá fà á tí Ọmọ́yẹlé Sowore tó fi kọ̀ndẹ̀mù Chief Dr. Sunday Igboho? Gbogbo ẹ̀ náà lẹ́ máa gbọ́. Ẹ bá wa share show yìí. Ẹ káàbọ̀ sí ìkànnì Odùduwà Voice TV. Bayo Black lórúkọ tèmi. Mo kí yín, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ẹ ti mọ àwa lánàá kó tó dé ní wípé ìlọsíwájú ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, òun ló ṣe kí ni? Òun ló mọ mú lọ́kàn àyà wa ní iléeṣẹ́ wa Odùduwà. Báwo ni Nàìjíríà ṣe máa ṣe tẹ̀síwájú? Eléyìí ní iléeṣẹ́ Odùduwà Voice TV ń fi ojoojúmọ́ ṣe o. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí popular kí n pè báyìí kí n sọ wípé popular Yorùbá Nation agitator Chief Dr. Adéyẹmọ Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà lẹ́yìn tí ó kéde àtìlẹ́yìn ẹ̀ fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti lọ sí president ní ẹlẹ́ẹ̀kejì. Mo rò pé èyí ò dùn mọ́ àwọn kan nínú. Ọmọ́yẹlé Sowore jẹ́ ọ̀kan lára àwọn tí ìgbésẹ̀ yìí tí kò dùn mọ́ nínú. Chief Dr. Sunday Igboho wá fún lésì báyìí wípé kó lọ sí state tó ti wá, Ondo State. Ojoojúmọ́ làwọn ajínigbé ni wọ́n ń jíyàn gbé bẹ́ẹ̀. Kí ni nǹkan tí ó rí ṣe sí i? Àti àwọn state káàkiri ilẹ̀ Yorùbá, káàkiri Nàìjíríà lápapọ̀. Borno State, ẹ wo bọ́ǹbù tó wáyé. Ẹ wo ìṣẹ̀lẹ̀ bandits lọ́tùn, ìṣẹ̀lẹ̀ ajínigbé lósìn. Chief Dr. Sunday Igboho wá sọ wípé ṣé bá ṣe máa lajú lẹ́rìí tí gbogbo wa máa wo gbogbo ẹ̀. Nǹkan táwọn lè fi ran ìjọba lọ́wọ́, òun náà ni wípé kí ni? Káwọn bá ìjọba, káwọn kún àwọn elétò ààbò, káwọn kún wọn lọ́wọ́ láti mójútó ètò ààbò ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí bá a ṣe fẹ́ wá ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà tá a máa bá ìjọba tó ń ṣàkóso lọ́wọ́ tá a máa bá ṣọ̀tá. Ẹ jẹ́ káwa náà wò ó, ẹ jẹ́ ká bojú wòye sí i. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ share show yìí gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti wo ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí Sowore tó sọ sí Chief Dr. Sunday Igboho, ẹ fi under comment section. Ṣọ́rọ̀ tó dáa ni pẹ̀lú gbogbo akitiyan Chief Dr. Sunday Igboho lórí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, lórí security ilẹ̀ Yorùbá. Ìgbà tí Chief Dr. Sunday Igboho ń pariwo Yorùbá Nation, Yorùbá Nation, Yorùbá Nation, ẹ bá wa bi Ọmọ́yẹlé Sowore léèrè ọ̀rọ̀ wípé kí ni contribution ẹ̀ sí ipa wo ló kó tó di pé Chief Dr. Sunday Igboho tún pariwo Yorùbá Nation. Ìgbà tí Chief Dr. Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ láti máa tọ inú igbó kan sí kan, láti máa lé àwọn Fúlàní jàǹdùkú, àwọn Fúlàní adàlúrú. Ipa wo lọmọ́yẹlé Sowore kó? Kí lójúṣe Ọmọ́yẹlé Sowore? Ṣé nítorí pé Chief Dr. Sunday Igboho sọ́pọ́ọ̀tì Peter Obi tàbí Atiku? Oníkálukú ní entitlement to his own opinion, support ẹni tó bá ń wẹ̀. Àmọ́ fún ẹni tó bá fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí, gbogbo wa la mọ̀. President kan wà sí Nàìjíríà kò má ṣọdún mẹ́jọ. President kan kò wá sí Nàìjíríà kò má ṣọdún mẹ́jọ. Ká ń torí ẹ wo dáadáa tí President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń ṣe.
honestly speaking, President Bola Ahmed Tinubu wọ́n deserve second term tí wọ́n bá lè ṣèlérí fún wa wípé àwọn tún máa túbọ̀ bá wa mójútó ètò ààbò, infrastructure development, poverty eradication, good road network, education, hospitality àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. President Bola Ahmed Tinubu wọ́n tún ṣèlérí táwa náà bá sọ wípé káwò ẹ wo ọdún tí Nàìjíríà ti wà damage, tí ìgbà wo ni President Bola Ahmed débẹ̀. Láàárín ọdún mẹ́ta tí President Bola Ahmed Tinubu tí wọ́n dé orí oyè as a Nigerian president, ṣé kò yàtọ̀? Ṣé Nàìjíríà ó yàtọ̀? No, ẹ má jẹ́ ká tanra wa, ṣé Nàìjíríà ó yàtọ̀? Ṣé bí development ṣe wà ní back then táwọn kan ń ṣe ìjọba lọ́wọ́, ṣé bẹ́ẹ̀ náà ló wà nínú ìṣàkóso President Bola Ahmed Tinubu? Ṣé bẹ́ẹ̀ ló wà nínú ìṣàkóso President Bola Ahmed Tinubu? Ìgbésẹ̀ tí Chief Dr. Sunday Igboho wá gbé lẹ́yìn gbogbo akitiyan lórí pé kílẹ̀ Yorùbá dá dúró, kílẹ̀ Yorùbá dá dúró, Chief Dr. Sunday Igboho dẹ̀ sọ ọ́ ní báwo ni àwọn ṣe fẹ́ ṣe ọ̀nà táwọn mọ̀, gbogbo ipá táwọn ní, àwọn tí sàlágídí, àwọn tí sàlẹ́bẹ̀, àwọn tí pè ní bólè dogun kó dogun, àwọn tí kojú ogun, àwọn tí ṣe gbogbo ẹ̀. Àmọ́ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò sí lẹ́yìn àwọn, nítorí pé kí ni onílùú ò ní fẹ́ kílùú túmọ̀ òun lórí. Aburú tó ń bẹ nínú ká gba Yorùbá nation, ó kúkú bẹ́tà kí gbogbo wa ká kúkú fi ọwọ́ sowọ́pọ̀ ká kúkú tún Nàìjíríà ṣe, nítorí pé lórí pé President Bola Ahmed Tinubu fẹ́ tún Nàìjíríà ṣe, ẹ wo oríṣiríṣi nǹkan tí wọ́n máa kọ́kọ́ bàjẹ́ náà kí wọ́n tó lè tún wọn padà. Kì í ṣe pé nǹkan tí wọ́n ń bàjẹ́ yẹn náà dáa tẹ́lẹ̀ o. Ṣé ẹ mọ̀, ẹni tó fẹ́ renovate ilé, kí ló máa kọ́kọ́ ṣe? Ó máa kọ́kọ́ destroy, ó máa kọ́kọ́ ṣe kí ló máa kọ́kọ́ túká, ó máa túká. Àsìkò tó ń tú ilé yẹn ká yẹn, àwọn tí wọn ò mọ̀ nǹkan tí ẹni yẹn ń ṣe, kí ló máa sọ? Ó máa sọ wípé ó ti ṣe kí ni, ẹ wò bàṣẹjẹ ní, ó ti bà kíní kan jẹ́, ó ti bà gbá kan jẹ́, ó ti bà wo kan jẹ́. A dẹ̀ mọ̀ Chief Dr. Sunday Igboho pé ẹni tó lórí pípé, ẹni tó mòye, tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò bá perform, Chief Dr. Sunday Igboho lè ever support Aṣíwájú Bọ́lá Ahmed láyéláyé. Pàápàá jùlọ lórí ètò security ilẹ̀ Yorùbá, ó máa wà very important. Ó wà very important. Chief Dr. Sunday Igboho kò lọ support Tinubu lásán, wọ́n support President Bola Ahmed Tinubu nítorí wípé President Bola Ahmed Tinubu náà ṣetán àti ṣàtìlẹ́yìn lórí security ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ ṣé ẹ̀yin ò tí mọ̀ bó ṣe ń lọ? Over 50,000 securities ní Chief Dr. Sunday Igboho máa control láti mójútó gbogbo ibikíbi tí ìyà ti ń jẹ àwọn ọmọ Yorùbá, níbi tí ètò ààbò ti fẹsẹ̀ múlẹ̀ káàkiri South West yìí. Tí Chief Dr. Sunday Igboho bá di South West mú, ẹlòmíì máa di North mú, ẹlòmíì dẹ̀ máa di East mú. Káńtórí tó bá fa gbogbo Nàìjíríà lè Chief Dr. Sunday Igboho lọ́wọ́ lórí security yẹn, kò tí ì burú jù, torí ẹni tó mojú ògùn òun nípa bìnírè. Chief Dr. Sunday Igboho tó bẹ́ẹ̀, ó kájú òṣùwọ̀n, ó wà capable láti ṣe, ó wà capable. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ lẹ́gbọ̀fà àwọn ọmọ ẹlẹ́ṣòwò rẹ̀, ihun tó ń ṣe àwọn ọmọ ẹlẹ́ṣòwò rẹ̀, àkọ́kọ́ náà opposition làwọn ọmọ ẹlẹ́ṣòwò rẹ̀ máa ń ṣe. Kí ni mo sọ fún yín? Opposition làwọn ọmọ ẹlẹ́ṣòwò rẹ̀ máa ń ṣe. Kò dẹ̀ sí olóṣèlú tó lè sọ wípé olóṣèlú kan ṣe dáadáa, because tó bá sọ wípé olóṣèlú kan ṣe dáadáa, kí lóun fẹ́ lọ ṣe ń bẹ̀? Dandan ni pé olóṣèlú gbọ́dọ̀ condemn ìjọba tó wà lórí àpèrè.
ó normal kí Peter Obi kó condemn President Bola Ahmed Tinubu, ó normal k'Atiku kó condemn President Bola Ahmed Tinubu, ó normal kí Sowore kó condemn President Bola Ahmed Tinubu torí páwọn náà fẹ́ di president. Tí wọ́n bá sọ wípé Bola Ahmed Tinubu ṣe dáadáa kọ́ wá náà fẹ́ ṣe president, ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà máa ní àṣẹ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ sọ ṣá, ṣé bẹ́ẹ̀ sọ pé nìyí ṣe dáadáa ilẹ̀ wa fẹ́ lọ ṣe ní president. So ẹni tó ń wá ipò kò lè rí dáadáa tẹ́ni tó wà lórí ipò yẹn lọ́wọ́lọ́wọ́ tó ṣe o. So olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ti condemn ọ̀rọ̀ tí Ọmọyẹlé Sowore tó sọ, because ẹ̀yin náà ẹ ṣáàgì ṣó tí mo ṣe lánàá, ọ̀rọ̀ yìí ò ṣe kí ni, ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ni. Legbover ni Ọmọyẹlé Sowore fẹ́ gbé wa, ó fẹ́ gbé wa ní gógó. Sowore fẹ́ dọ́gbọ́n paint Chief Dr. Sunday Igboho ká lè máa rí gẹ́gẹ́ bí aláìda. Báwo làwọn ọmọ Yorùbá tó rí wá pé ṣe máa ṣe rí Chief Dr. Sunday Igboho gẹ́gẹ́ bí aláìda? Ìgbà tí Chief Dr. Sunday Igboho wà ní detection, kí ni ìgbésẹ̀ táwọn pípù yìí, kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Ṣé Tinubu ló declare Chief Dr. Sunday Igboho wanted ni? Former administration man ni, abẹ́ ti gbàgbé. Former administration ló declare Chief Dr. Sunday Igboho wanted. Àṣemọṣe fídíò pàǹgbà yẹn, Ọmọyẹlé Sowore, ẹ̀yin activist wa, kí lẹ̀ ń ṣe, kí lójúṣe yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde sọ́rọ̀ yìí, ẹ bá wa dá sọ́rọ̀ Chief Dr. Sunday Igboho, ẹ ṣáà ń jáfẹ́tọ̀ ọmọ ènìyàn ni, kí ló dé tẹ́ dá sí títí Chief Dr. Sunday Igboho? Ẹ wo bí mo sọ yìí, mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ rí. Bayo Black lórúkọ tèmi.